mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo dẹ̀ gbàdúrà fún gbogbo àwa abiyamọ pé lágbára Ọlọ́run àní fojú sunkún ọmọ ẹlẹ́yìn òní síwájú oníwájú òní kàn lágbára Ọlọ́run. ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ aburú, ìṣẹ̀lẹ̀ tó bá yàn lọ́kàn jẹ́ gidi. à ń síwájú kí n tiẹ̀ tó sọ̀rọ̀ rárá kí n advice gbogbo àwa tá a bá jẹ́ òbí tá a lọ́mọ obìnrin ẹ dákun torí Ọlọ́run. àwọn ọ̀rọ̀ ìyànjú tá à ń bá wọn ọmọ yìí sọ òtó àmọ́ nítọ́ wọn dáadáa. obìnrin gba àbójútó tọ́pọ̀ o, ọmọ obìnrin gba àbójútó tọ́pọ̀ fáwa tọ́lọ̀ ń jogún wọn fún. ọmọ ní ìní Olúwa, ìní Olúwa làwọn ọmọ wa jẹ́, afúnṣọ́ lásán làwọn òbí jẹ́. gbogbo ẹ̀ la máa jíyìn lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ la máa jíṣẹ́ fọ́lọ́run torí yóò béèrè wọn lọ́wọ́ wa bó o la ṣe tọ́ wọn, bó o la ṣe kẹ́ wọn, bó o la ṣe gẹ̀ wọ́n, bó o la ṣe darí wọn, sáà tọ́ wọn sọ́nà ńgbà tí wọ́n nílò ìtọ́sọ́nà, sáà fún wọn níyànjú ńgbà tí wọ́n nílò ìyànjú, sáà fún wọn lọ́rọ̀ àmọ̀ràn níbi tí wọ́n ti nílò ọ̀rọ̀ àmọ̀ràn. ọ̀rọ̀ ọmọdébìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Àwésù Mojísọ́lá, ọmọlé ẹ̀kọ́ gíga nílùú Ọ̀fà ni, ilé ẹ̀kọ́ gíga aládàáni ni ló ń lọ nílùú Ọ̀fà. now ọmọdébìnrin yìí ṣé ká sọ pé orin àrìnfẹsẹ̀ sí ni àbí ká sọ wípé ntọ́jẹ ló yó. ìmọ̀ ń kù díẹ̀ káàtó tí ẹ̀dá bá ń fi kú yọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀. mi ò ní fẹ́ kẹ́yìn abiyamọ sì mí gbọ́ tí n bá sọ wípé ntọ́jẹ ló yó. now kí ló ṣẹlẹ̀ sí Mojísọ́lá Àwésù? ọmọkùnrin kan ń bẹ tí wọ́n ń pè ní Adébáyọ̀ Joshua Happiness. Adébáyọ̀ Joshua Happiness. ọmọ yìí òun náà ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ nílùú Ìlọrin, lélẹ̀ tó túmọ̀ sí pé wọ́n ti dá ẹ̀mí ọmọdébìnrin Àwésù Mojísọ́lá, wọ́n ti dá ẹ̀mí ẹ̀ légbodò. báwo ni ìrìn àjò ń ṣe lọ? ok Adébáyọ̀ Joshua Happiness ló sọ fún ọmọbìnrin kan táwọn náà jọ wà nílé ìwé ìyẹn Ògúngbéró Blessing tó náà wà tó ń gbé ní agbègbè Gbọ́nmi ní Ọ̀fà ìpínlẹ̀ Kwara. ọmọdébìnrin Àwésù Mojísọ́lá yìí ọmọ ọdún 21 ni, òun lọ sí Kwara State College of Health Technology. now báwo ló ṣe ṣẹlẹ̀? ọ̀rẹ́ yìí Happiness ń ló sọ fún ọmọbìnrin kan ní Kwara ní Ọ̀fà ń bẹ̀ pé àwọn fẹ́ ṣe sign out party nílọrin, so kó bóun invite Àwésù Mojísọ́lá with promise of paying her a sum of 15,000 naira. ó lọ́wọ́ san 15,000 naira fún tó bá ti wá. Mojísọ́lá gbéra lóòótọ́ pẹ̀lú ìdùnnú pé wọ́n gba 15,000 naira. bóyá possible kí gáà yẹn ó ti send owó sí tẹ́lẹ̀ tàbí káàdé òun ó wà wípé nígbà tí ó bá padà ń jọ́ kejì ló máa fún lówó. Mojísọ́lá dé Ìlọrin. Happiness Joshua Adébáyọ̀ ó ti gba rúùmù sílẹ̀ lóòtẹ́ẹ̀lì kan ká má dárúkọ. ńgbà tí Mojísọ́lá dé síbẹ̀ ó fi wọ̀ síbẹ̀ ó pẹ̀lú ẹ̀jọ́ wà ń bẹ̀. Mojísọ́lá ti dé ní hòtẹ́ẹ̀lì kó tó sọ wípé òun ò rí àpẹẹrẹ pé wọ́n fẹ́ ṣe after party kankan. òun láti send text message sí ọ̀rẹ́ ẹ̀
ìyẹn Ògúngbèrò Blessing wípé òun ti wà ní Ìlọrin o, hotel room ló ń wà pẹ̀lú Happiness tó ti di Sadness, wípé òun ò rí àpẹẹrẹ after party kankan. Happiness àwọn jọ wà nínú hotel, igbó ló mú kura. Now ìwádìí wa fi hàn wípé bíi aago 11 lálẹ́ same day, Happiness tún lọ gba another room fún another lady ní same hotel. Ìgbà tí yóò fi di ọwọ́ ọ̀dájí, bóyá wọ́n sò pàǹpá ni o, bóyá Happiness nìkan ló ṣe o, ó ti gbẹ̀mí arábìnrin yìí. Ìwádìí ò fi hàn wípé ó yọ nǹkan kan lára ẹ̀, ṣùgbọ́n ó gba iPhone ẹ̀ àti 15,000 naira plus. So like I said, wọ́n gba ó mú 15,600 naira tó wà nínú pọ́ọ̀sì ọmọ yẹn àti iPhone 11 Pro Max ẹ̀, ó mú lọ. Lifeless body ẹ̀ ó fi ilẹ̀ sínú hòtẹ́ẹ̀lì ńbẹ̀, ó ń padà sí Ọ̀fà. Now because wọ́n mú Joshua Happiness, wọ́n mú mọ̀mẹ́ ẹ̀, wọ́n mú bàbá ẹ̀, kí nìdí tán fi mú àwọn méjèèjì? Ó ní wípé mo rò pé gba tí Joshua ti dé Ọ̀fà padà, ó ti ṣàlàyé fáwọn òbí ẹ̀, so wọ́n ń try láti da ojú ẹjọ́ yẹn rú, láti defend ọmọ wọn. Kí ni nǹkan tí wọ́n ṣe? Àkọ́kọ́ làwọn parents ẹ̀ ń gbìyànjú láti lọ bá kẹ́rù kúrò ní school. Fortunately enough, torí pé Mojísọ́lá tẹ̀sí ọ̀rẹ́ ẹ̀, ó sọ situation of things fún, ó jẹ́ kọ́rẹ́ ẹ̀ ó tètè ké gbàjarè nígbà tí nọ́mbà ẹ̀ ò lọ mọ́, because ọmọ yẹn ti ń páyà already, bẹ́ẹ̀ ló ń send message sọ́rẹ́ ẹ̀ pé ẹ̀rù ń bà ń o, bọ̀ kò lè kú gìrì jáde nínú hòtẹ́ẹ̀lì yẹn. Later lọ́rẹ́ ẹ̀ sọ pé nọ́mbà ẹ̀ ò lọ mọ́. Ìgbà tí ò wá rí níjọ́ kejì ló fi ké gbàjarè síta, náà fi report fáwọn ọlọ́pàá, làwọn ọlọ́pàá dẹ̀ take action immediately. Now kó wá máa wò ó, ọmọdébìnrin yìí bá kú àkúnù bẹ́ẹ̀, kò bá ti sí traces kankan. Àkọ́kọ́ ká ní kò sọ fún ẹnì kankan. Now Joshua ti mú sim card ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ní àti sim card àti fóònù ló ti sọ sínú odò, but unfortunately for him, unfortunately for his family, wọ́n bá fóònù yẹn àti sim card lọ́wọ́ màmá ẹ̀, ìyẹn màmá guy yẹn. ní tí mo rí pé ó ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ní ẹ̀jẹ̀. bọ́ọ̀lù bá sá ti fẹ́ máa àwọn èèyàn kan, àwọn amòòkùn ṣiṣẹ́ bí tọ́lọ́ ń fẹ́ sọ páṣírí wọn máa tú, oríṣiríṣi nǹkan tí wọ́n ṣe táṣírí wọn fi tú náà ni ó padà ṣe. Now wọ́n arrest ìyá àti bàbá, wọ́n ní wọ́n máa fojú balẹ̀ ẹjọ́. Kí ló mú mi wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí? Wọ́n ní pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn ọlọ́pàá sọ, wọ́n ní lifeless body ẹ̀ tó wà nínú yàrá ń bẹ̀. Ǹjẹ́ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sí? Ǹjẹ́ ọmọ àwọn èèyàn tó tàǹpà pẹ̀lú ẹ̀? Màá tọrọ ìṣẹ́jú méjì, tí n bá padà dé màá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. God bless you. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí wàrà ṣe sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀rọ̀ àwọn aṣẹ́gilájẹ́ ẹ̀yà àwòrán máa làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbọ̀ kan ọ̀gbọ̀gbọ̀ kan gbogbo wọn borí ìwé kò wọ́n pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ gbẹ́gbẹ́ pé làwọn ẹlẹ́nu iṣẹ́ òfẹ́ máa rí tajé ṣe kó sọ̀rọ̀ kó bóde pàdé ìṣẹ́gun ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹ̀rù tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìròyìn ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́dún rẹ̀bì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo tó fẹ́ fún ayé rẹ̀ ti dáadáa káwọn alálòó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó gbá lọ́dún tó kọjá
ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀wọ́n agbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó dé lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yìn tẹ́ wà ní ìpínlẹ̀ orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tẹ̀lé ráyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀wọ́n fòyà sọ̀rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní Dìsẹ́mbà àwọn aṣọ fídíò kan pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe dẹ̀ máa dùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wálé gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mọ́mọ́mọ́mọ́ gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìn ìlú ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491501170 tàbí +23491504169 tó fi mọ́ +234703185437 ẹ̀yin tí ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹni pèsè ilé iṣẹ́ wa láti máa bù a wà ní number 55 OEA compound along Old Odogbore Express Road adjacent Bella Farm Junction Ìjẹ̀bú Ìlọsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́kẹ́ sí OEA apps and club spices lórí Facebook at OEA_abba lórí Instagram website wa ní www.oea/abba.com email address wa ní appscopes2019@gmail.com níbi ìwúrí ẹ̀dùn tuntun tó máa wáyé ní December ọmọọba ọlọ́mọlẹ́kan lóhun aláṣẹ OEA apps and club spices ló wípé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o ṣe. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ máa kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí à ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákọ̀ọ́ra á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fọ́jọ́ ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà l'Amẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ
ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ pọ̀ sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwọn á máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. NDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, ọ̀tá sísan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. NDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni NDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. NDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. NDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní NDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn. Ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ NDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, iléeṣẹ́ NDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.ndtfreights.com. NDT Clearing, Freight and Logistics. Assure delivery. Lẹ́yìn ìgbà tí wọ́n mú Happiness tán, tí wọ́n mú mọ̀mẹ́ ẹ̀ àti bàbá ẹ̀, wọ́n tún mú staff on duty lóòtẹ́ẹ̀lì yẹn. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí Happiness ti lọ tó ti padà sọ́fà ní tiẹ̀, tí staff tó wà on duty torí òkú Mojísọ́lá nínú hòtẹ́ẹ̀lì, ó gbé lọ gbé síbi tán dalẹ̀ sí. So ìyẹn lọ́lọ́pàá fi arrest tiẹ̀. Náà ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ ọ̀nà ni wípé ṣé òun náà ò mọ̀ nípa ẹ̀? Ṣé kìí ṣe pé wọ́n ti sọ iṣẹ́ láabi tán fẹ́ ṣe fún un? Ṣé kìí ṣe pé wọ́n fún un lówó kó bá wọn dispose ẹ̀? Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ṣé àwọn tó gba hòtẹ́ẹ̀lì wọn forúkọ kankan sílẹ̀, wọn fi phone number kankan sílẹ̀? Lóòótọ́ àwọn tó fẹ́ wá ṣiṣẹ́ láabi, àwọn kankan wà tó máa fátà tí wọ́n nílé fílẹ̀. Bọ́sọ̀fà àti ọmọbìnrin ti sọ hòtẹ́ẹ̀lì ibi tó wà fún ọ̀rẹ́ ẹ̀, ó jí ó rọrùn fáwọn ọlọ́pàá láti trace. On getting there ni wọ́n rí pé wọ́n ti gbé òkú ẹ̀ kúrò nínú yàrá yẹn tí wọ́n pa sí, wọ́n ti túnú yàrá yẹn ṣe, wọ́n wá rí òkú ẹ̀ níbi tí wọ́n dispose ẹ̀ sí. Now yẹn ló jẹ́ kí wọ́n gbé arákùnrin yẹn. Ọ̀nà kejì tí mo ló pín sí ni pé tí kì í bá ṣe pé bọ̀bọ́ yẹn mọ̀ nípa ẹ̀, tí wọ́n dẹ̀ sanwó kankan fún un, a jẹ́ wípé possibly àwọn owó táwọn yẹn fi lodge hotel ó lè mọ́ rẹ̀ míì tiẹ̀. Ìgbà tí ò rẹ̀ míì tiẹ̀ kò ní láǹfààní láti gba necessary information lọ́wọ́ àwọn tó wá lodge hotel
with that a lè sọ wípé ntọ́ yá ní san ntọ́ jẹ ló yó. And again bí èèyàn bá kú sóòtẹ́ẹ̀l kì í ṣe gbígbé lọ gbé sọnù ńlọ́kàn. Àkọ́kọ́ ni pé aago mélòó làwọn happiness ni wọ́n kú lóòtẹ́ẹ̀lì yẹn ti wọn, àwọn mélòó lọ wọlé àwọn mélòó lọ jáde, because kílẹ̀ ò tó mọ́ ni wọ́n ti pa náà ti ṣẹ́ tó láabi tán fẹ́ ṣe lélẹ̀ tó túmọ̀ sí pé possibly dájí náà ti jí kúrò ńbẹ̀. So ńgbà tí wọ́n lọ ń dájí sóhun ò béèrè ẹ̀ tán jọ wọlé ni àbí kò lọ yẹ yàrá wọn wò. To the best of my understanding anybody tí ń ṣiṣẹ́ lọ́tẹ̀l téèyàn bá lọ́ọ̀jì sọ́dọ̀ yín tẹ́ni yẹn wá fẹ́ log out, the best thing for you is to go to that room. Ẹ sọ pé kẹ́ni yẹn dúró kẹ́nìkan lọ sí inú yàrá yẹn láti lọ wò ó ṣé wọ́n lò dáadáa, ṣé wọ́n ò bà nǹkan jẹ́, ṣé wọ́n ṣe láabi ń bẹ̀, láti fún àwọn tó lọ́ọ̀jì sọ́tẹ̀l ní freedom gbà tán bá fẹ́ lọ láì kọ́kọ́ lọ wo yàrá ibi tán ti lọ́ọ̀jì sí. Tí bọ̀bọ́ yìí ò bá mọ̀ nípa ẹ̀ ó túmọ̀ sí wípé ó fúnra lára ẹ̀ fa ọ̀ràn sí rẹ̀ lọ́rùn. Ilé ìtọ́jà jù ń bẹ̀ ò ní pé ilẹ̀ ó pòsìkà lóòótọ́ ohun rere ó ti bàjẹ́. Àwọn òbí Mojísọ́lá wọn ò rán lọ sí after party nílọrin, ilé ẹ̀kọ́ ni wọ́n rán ní Ọ̀fà. 15,000 naira tí wọ́n fẹ́ san fún owó kẹ́ni ó túmọ̀ sí wípé olóṣòlò náà ń dọ́gbọ́n ṣe, because ẹni tẹ́ ẹ̀jọ sọ̀rọ̀ tọ́ràn yàn sí ọ kó wá bò ó nílọrin òun ó fún 15,000 naira automatically kò lè jẹ́ kó kàn wá keep company ẹ̀ lásán ni. Ẹni tí mo ń keep company yẹn lẹ́ni téèyàn ń fẹ́ tí nǹkan wà láàrin èèyàn, bọ̀tẹ́ tó sọ pé wọ́n sanwó fún ọ ó túmọ̀ sí pé owó iṣẹ́ lọ fẹ́ lọ ṣe ńlọ́dẹ̀ jẹ́ kí wọn náà ó lọ. So with that iṣẹ́ tó pọ̀ jù ń bẹ̀ àwọn òbí ló wà lọ́wọ́ wa o. Lóòótọ́ ọ̀pọ̀ nínú àwọn ọmọ wa nígbàgbọ́ wípé àwọn ti gbọ́n àwọn mọ̀ tán àwọn ti tójú bọ́. Bóbi ẹlòmíì bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ já wọn ìwọ̀n ẹni wọ́n mọ̀ gbọ̀rọ̀ lẹ́nu wọn ni wọn ò ní jẹ́ kán sọ̀rọ̀ délẹ̀. Òye yé mi débẹ̀, ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà náà fúnra lára wa a máa gbìyànjú láti sọ tiwa. Mojísọ́lá ti kú ọmọ ọdún 21, ìyá àti bàbá ń retí ńlé wípé ọmọ àwọn wà nílé ìwé, kò ní pẹ́ jáde, àwọn ò ní pẹ́ máa fi yangàn láàrin ẹgbẹ́, láàrin ìlú, láàrin àwùjọ. But unfortunately ọmọ ọ̀hún ó ti bá kú òjijì pàdé lẹ́sẹ̀ ògbèjì látàrí ìrìn àrè ìrìn kò sọ́bẹ̀ ńlẹ̀ after party. Ìwọ gangan ò ṣe sign out kúrò ní school ò tí ì parí ẹ̀kọ́ tiẹ̀, ẹnìkan wá láwọn fẹ́ ṣe after party sign out. Ilé ìwé wo lọmọ tẹ́ni yẹn ń lọ? Sọ wádìí pé ṣé ilé ìwé kankan fẹ́ ṣe sign out nígbà yẹn? Tán bá fẹ́ ṣe sign out kí ló dé tán fẹ́ fìwọ́ ṣe after party? Gbogbo àwọn nǹkan yìí ń lọ yẹ kí àwọn ọ̀dọ́ wa lóbìnrin kí wọ́n wà very very careful about. Ẹ̀mí ò láàárọ̀ o, ó dáa kí ẹ̀dá ó dáàbò bo ẹ̀mí ẹ̀ bí àwọn ahun ti ń dáàbò bo nǹkan ní wọn. Tókùn ẹ̀mí bá ti já kò ṣeé so. Ntínú mi fi dùn ni pé ẹni tó ṣiṣẹ́ láabe yìí wọ́n rí mú. Àwọn ìyá ẹ̀ tí wọ́n ń gbìyànjú láti dojú ẹjọ́ délẹ̀ ọwọ́ bà wọ́n. Ìyá lọ yọ sim card kúrò nínú fóònù tó lọ fi hánu lé àlàpà, gbogbo ẹ̀ náà ni wọ́n padà mú jáde lójú ọlọ́pàá. iPhone ẹ̀ ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá because naturally wọ́n track iPhone yẹn dé inú ilé yẹn. Ibi tọ́mọ yẹn gọ̀dé ó mú iPhone ó lọ fi sínú wardrobe ẹ̀ ní school. So àti ìyá àti bàbá àtọmọ wọ́n wà lákòlò ọlọ́pàá. Irrespective ìyà tó wù kí wọ́n jẹ kò dá ẹ̀mí padà mọ́. Ẹni tó kú ti lọ. Ọlọ́run ní já sòfò alẹ́ o, Ọlọ́run ní já sòfò ọ̀sán o. Àní sunkún ọmọ,
àní fọwọ́ gbọ́mọ sí lágbára Ọlọ́run gbogbo àwa abiyamọ iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa ẹ má jà fojú wípé àwọn ọmọ yìí ti tó tán wọ́n ti gbọ́n wọ́n ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsì after all fúnra lára wọn lè dálé ayé wọn gbé especially àwọn ọmọ wa tó wà láyà institution because higher institution ni ọ̀pọ̀ nínú wọn fi ń fọkàn sí pé òun máa ní freedom ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga ń wù wọ́n lọ kì í ṣe nítorí kí wọ́n lè kẹ́kọ̀ọ́ o ṣùgbọ́n nítorí kí wọ́n lè bọ́ kù lọ́wọ́ bolo tí ń bọ̀ kí lọ lọ ṣe wá ìtanimọ̀jọ́ rí rú aṣọ òwú lọ́wọ́ jáde yẹn ń bolo ti rówó relé yìí ń bolo ti rówó ra tọ̀hún torí ẹ̀ ló jẹ́ kó ń gbẹ higher institution mọ̀ pa wọ́n kọ́ mọ̀ gbẹ wọ́n because wọ́n believe pé táwọn bá ti kú lárọ̀ọ́wọ́ tó yín tójú yín ò tó àwọn mọ́ kò sí nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àwọn tán bá wá ń bọ̀ wọ́n pretend ilé ìtọ́jú ọmọ mùsùlùmí yóò dàborùn borí ńgbà tí bá ń bọ̀ ńlé spag dẹ̀ ló ń wọ̀ ní school revealing ló ń wọ̀ ní school aṣọ tí ń sí àyálẹ̀ tí ń sí kùnlẹ̀ tí ń sí bẹ̀bẹ̀rẹ̀ ìdílẹ̀ níwọ̀ nílé ìwé ilé ìtọ́jú Christian ń bẹ̀ bó náà ṣe ń wọ̀ nìyẹn ìgbà tí bá ń lọlé ni ọjà sí káàfù mọ́tí ni ó dẹ̀ ti ń wa bíbélì mẹ́gbẹ̀ẹ́ lẹ́wà fọkàn sí pé àwọn ọmọ Ọlọ́run ni inú ẹ̀sìn la bí sí inú ẹ̀sìn gbàgbọ́ la bí sí ta ló fẹ́ fi ti ẹ̀jọ́ ẹ̀ nímọ̀ wípé kò fi ti ẹ̀jọ́ yín níbí síbẹ̀ yẹn tán bá rẹ̀ ti délé ẹni gbàgbọ́ pọ̀ ọmọ wálé náà nìyẹn ẹ gbà wípé àwọn béèrè kan bẹ téèyàn béèrè lọ́wọ́ ọmọ ó ti pẹ́ tó o ti wálé àwọn ìgbà tá a fowó ránṣẹ́ sí ọ kí ló dé tó o béèrè owó ọ̀nà wo ló ń gbà jẹun bó o lò ṣe ń tọ́jú ara ẹ bó o lò ṣe manage ó yẹ ká béèrè ó yẹ ká mọ̀ but n kò jẹ́ pé majority àwa parent náà kò sí nǹkan tó kàn wá nípa jíjẹ àti mímu wọn jẹun wọn ò jẹun mímu a nígbàgbọ́ pé wọ́n á sort ara wọn out ọ̀nà wo náà fẹ́ fi sort ara wọn out ju kí wọ́n so lóṣù lọ because ibẹ̀ yẹn lówó yàfùyàfù wà ọmọ tó fẹ́ lọ sùn mọ́jú tí yóò gba 15,000 naira èló ni yóò wọ mọ́tò látọ̀fà dé lọ́rin èló ni yóò wọ mọ́tò padà sílé ìwé so gbogbo àwọn nǹkan yìí ńlọ́gbà kíyèsí àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o lẹ́ẹ̀kan sí àwa abiyamọ ò ní fojú sunkún ọmọ Ọlọ́run yóò rọ̀ àwọn òbí Mojísọ́lá lọ́kàn gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ mi ò direct ẹ̀ sí Mojísọ́lá nìkan mo direct ẹ̀ sí gbogbo àwọn ọmọbìnrin wa àti àwọn òbí tó bí ọmọbìnrin láàrin wa àtọmọkùnrin àtọmọbìnrin ló ń fẹ́ àbójútó because àwọn ọmọkùnrin ń ṣe yahoo wọ́n ń lu jìbìtì wọ́n ń ṣẹgbẹ́ òkùnkùn àwọn ọmọbìnrin ń so lóṣó ìwo ló wá ṣe é mú yangàn nínú àwọn ọmọ tá à ń bí nìsín kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́kàn mọ́ pàwọ́ òbí lẹ́kún because àwọn ọmọ kan ń bẹ tó yẹ pé ńgbà tẹ́ bá rí wọn báyìí omijé ni ó mọ̀ dà lójú èèyàn instead kéèyàn máa yọ̀ Ọlọ́run ní fi wọ́n pa wá lẹ́kún lágbára Ọlọ́run ẹ jẹ́ káà náà gbìyànjú ká kópa wa ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko akéwì Àkàndá ọ̀rọ̀ Awikonko akéwì bákan náà ni Barrister Idan Chamber fún Councilor Arena bákan náà ni Yorùbá Audio Bible pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awikonko bákan náà ni Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV níbi tí mo ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ bí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Eri ló kú tàdákàtẹ́, ẹ̀fọ́ ló kú tiwotiwo, ògbólógbò àgbà ló kú tòun tèwúrà gbà lọ́rùn. Lọ́tí bá fọ́ mi là, lọ́tọ̀ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní pípa tí mo gbọ́. Olórí mi ni ò jẹ́ jẹ́ wọn. Ibi tójú rí, àyà mi ni ò gbé. ẹnu ò gbọ́dọ̀ sọ lọ́wọ́ ayé o. Àtàkùn mo ní wọ́n fi wọ́n kí wọ́n lè lọ́wọ́ àti dọ́là wọn lónìí.